A kú dédé wòyí ẹ̀yin èèyàn mi. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà káàkiri àgbáyé níbi tẹ́ ti ń wò mí. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Fáfàní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Abiz Abolade. Tó bá jẹ́ àárọ̀ ni ẹ wà níbi tẹ́ ti ń wò mí, mo kí yín ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán wọ́n ní ẹ wà níbi tẹ́ ti ń wò mí, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́ ẹ káalẹ́. Kí mo mú wá fún wa lénìí? Lákọ̀ọ́kọ́ ná, ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Ẹ ní mọ̀kòrò, àṣírí yín ò ní tú. Bí tẹ́ ti mú owó náà á túnbọ̀ máa pọ̀ sí ni. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní tọ́ sí yín tọmọtọmọ. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ jọ̀ọ́ a bẹ̀ yín, a forúkọ Ọlọ́run bẹ̀ yín, ẹ bá wa subscribe o, torí kú iṣẹ́ ní mo rí ẹni yá. Ẹ rí pé ọ̀tún náà là ń mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa, kó lè jẹ́ àǹfààní fún gbogbo wa. Ẹ̀yin là á mọ̀ wá rí, ẹ̀yin lẹ́ mọ̀ á mọ̀ rí yín bá. Kí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ fún wa lénìí, òun náà ni ẹni tí iṣẹ́ rẹ̀ ò lójútùú, iṣẹ́ rẹ̀ ò yé mọ́, àbí kí n sọ pé ọ̀nà dí mọ́. Bóyá yálà ẹni tó ń ta ọjà ni, gbogbo ẹ̀ wá rí bákan, kò yé mọ́. Àbí oníṣẹ́ ọwọ́ tíṣẹ́ wá rí bákan bákan fún, tí gbogbo ẹ̀ wá dán mọ́rán. Tó ti yé yín? Àwọn oníṣẹ́ yìí wà fún, àwọn oníṣẹ́ yìí wà fún. Kí wá là wá fún ẹni tí iṣẹ́ rẹ̀ ò dán mọ́rán, tí ò rọ́wọ́ kì bọnu, ẹni tó ti ń náwó tẹ́lẹ̀, tó ti ń rí ṣe tẹ́lẹ̀ tí ò wá rí ṣe mọ́. Kí là wá? Wọ́n ń pe ewé kan ní ewé ìtìpọ́nlá. Ewé ìtìpọ́nlá ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ewé ìtìpọ́nlá lẹ̀ ń wò lọ́wọ́ mi. Ẹ jẹ́ kí n fi hàn wá dáadáa. Ewé tó ń pè ní ewé ìtìpọ́nlá ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ewé yìí ni wọ́n ń pè ní ewé ejìrìn. Ẹ ti rí báyìí? Ewé ejìrìn òun ni wọ́n ń pe eléyìí. Ẹ jẹ́ kí n sún ó mi mọ́ bí, ẹ lè rí mi dáadáa, ẹ lè rí àwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ wá dáadáa. Ẹ má bínú. Ó ní ewé ejìrìn nìyí. Ẹ ti rí báyìí? Ewé ejìrìn, ewé tó ń pè ní ewé ejìrìn ó ní. Eléyìí ni wọ́n ń pè ní ewé ìtìpọ́nlá. Ewé ìtìpọ́nlá. Ó ti yé yín? Ewé ìtìpọ́nlá ni wọ́n ń pe eléyìí. Báwo la ṣe wá ṣe? Ẹ jẹ́ ká lọ wá ẹyin òróró, ẹyin ìbílẹ̀, ẹyin òróró. Ẹyin ìbílẹ̀ nì. Ẹ ti rí lọ́wọ́ mi báyìí? Ó ní ẹyin ìbílẹ̀ ẹyọ 5. Ẹyin ìbílẹ̀ 5. Ẹ jẹ́ ká wá ọṣẹ dúdú. Ọṣẹ dúdú ó ní. Ọṣẹ dúdú ló wà ní ọwọ́ mi. Ẹ ti rí báyìí? Ọṣẹ dúdú ló wà ní ọwọ́ mi. Pẹ̀lú ike white, ike funfun tó tóbi ju eléyìí lọ. Ní ńlá ẹ̀ òun ni kí ẹ jẹ́ kí a tọ́jú. Ó ti yé yín? Ewé ìtìpọ́nlá, ewé ejìrìn, ẹyin adìẹ ìbílẹ̀ 5 àti ọṣẹ dúdú pẹ̀lú igbá ọlọ́mọrí, ìyẹn ike funfun ọlọ́mọrí. Ṣé ẹ rí ewé méjèèjì yìí? Ewé tó wà lọ́wọ́ mi, ewé méjèèjì yìí, òun là á gún papọ̀. Òun là á gún mọ́ ọṣẹ. À á hàn án
á gún mọ́ ọṣẹ dúdú, ewé ìtìpọ́n ọlá àti ewé ejìrìn. Ó ti yé yín? Ewé méjèèjì yìí á gún papọ̀. A gbọ́dọ̀ fomi sí ọṣẹ yìí o, a gbọ́dọ̀ fomi sí o. Ṣé rí ẹyin márùn-ún yìí, ẹyin márùn-ún, á wá mú ẹyọ mẹ́rin níbẹ̀. Nínú márùn-ún yìí, á mú mẹ́rin níbẹ̀. Á wá jo omi inú ẹ̀ sínú ọṣẹ yìí. Bá ti wá jo omi inú ẹ̀ sínú ọṣẹ tá a gún papọ̀, a ní gún kòlòfo ẹyin yẹn mọ́ o. Omi inú ẹ̀ nìkan òun la fẹ́ lò. Omi yẹn la fi po ọṣẹ yìí. Omi yẹn la fi po ọṣẹ yìí. Tá ti wá ṣe báyẹn tán, tá ti gún dáadáa. A wá kó ọṣẹ dúdú, ọṣẹ yìí tá ti gún tán, ọṣẹ tá ti gún yìí, a wá kó sínú igbá. Mo fẹ́ kó sínú igbá yìí. Bí àpèjúwe, bí àpẹẹrẹ, a ti gún tán báyìí. Ó ti yé yín? A ti wá kó sínú igbá. Igbá yẹn máa jẹ́ kó tóbi ju eléyìí lọ. A wá jin ọṣẹ yìí ní àárín. Ẹ rí pé mo ti jìn ní àárín báyìí. Mo ti jìn ní àárín báyìí. Mo ti jìn láàárín báyìí. Ẹyin ẹyọ kan tó kù, pé a ti gún mẹ́rin, a ti gún ẹyin mẹ́rin mọ́ ọṣẹ yìí. A ti lo omi inú ẹyin yìí, a ti gún mọ́ṣẹ. Ẹyọ kan tó wá ṣẹ́kù, a wá ti bọ inú ọṣẹ. Ẹ rí báyìí? Mo ti bọ inú ọṣẹ báyìí. Á dè. Bá ti wá dè pa. Tó wá di ọjọ́ Monday, òun la wẹ̀ ọṣẹ yìí. Ọjọ́ Ajé tá mọ̀ sí Monday. Bá ti wẹ̀ ọṣẹ yìí níjọ́ Monday, ó ti yé yín? Á wẹ̀ ní Wednesday. Á wẹ̀ ní ọjọ́ Wednesday àti ọjọ́ Friday. Ọjọ́ mẹ́ta la máa wẹ̀ ọṣẹ yìí. Monday, Wednesday, Friday. Bàtà máa wẹ̀ ọṣẹ yìí nìyẹn. Bá ti wá wẹ̀ ọṣẹ yìí tán, a máa bu ọṣẹ yìí lẹ́gbẹ̀gbẹ́ ni. A máa bu lẹ́gbẹ̀gbẹ́. Tí ọṣẹ yóò fi tán. Bá ti wá bu ọṣẹ yìí tá ti lò tán tó ti ṣẹ́kù ẹyin. Níjọ́ tá bá wẹ̀ ọṣẹ yìí tán, a wá mú ẹyin yìí. A mú ẹyin tí ó wà nínú igbá yìí. Ṣó ti yé yín? A wá mú ẹyin yìí lọ sí oríta mẹ́ta. Bá ti mú ẹyin sí oríta mẹ́ta, a wá fọ́ mọ́lẹ̀ lórí oríta mẹ́ta. Bá ti wá fọ́ mọ́lẹ̀, ẹ jẹ́ ká pẹ̀yìn dà, ká padà wá sílé. Kò jù báyìí lọ. Iṣẹ́ ọṣẹ yìí ó ṣiṣẹ́ Asina tọ́nà bá dín mọ́yàn. Iṣẹ́ tó ń ṣe nìyẹn. Àṣírí yìí ó máa bò, àṣírí yìí ò ní tú. Àṣírí èmi àti ẹ̀yin kò ní tú o. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ gbìyànjú. Ẹ wá subscribe sórí ìkànnì yìí. Bá wa share fídíò yìí. Ẹ̀yin tí a ti subscribe, a dúpẹ́ lọ́wọ́ yín. Owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin tí a ti subscribe, ẹ bá wa subscribe. Owó ò ní tán lọ́wọ́ ẹ̀yin náà. Owó tẹ́ fi máa fi wò wá, ẹ máa fi ra dátà láti máa fi wò wá. Ọlọ́run ò ní fi wọ́n yín. Ọlọ́run ò ní fi wọ́n yín. Gbogbo ayé ò ní lù fún yín jó. Ọlọ́run á ṣàánú gbogbo wa. Ọdún táwọn wò níwájú yìí, àtèmi àtẹ̀yin á péjú sọdún. Inú oṣù tá wà yìí, á rí tiwa ṣe ń bẹ̀. Níta létà bá lọ́dún tó kọjá, kọ́dún tó parí, á tẹ̀ wá lọ́wọ́. Níta létà bá lóṣù tó kọjá, kóṣù tó parí, yóò tẹ̀ yín lọ́wọ́. Ọdún táwọn wò níwájú yìí tá fẹ́ bọ́ sí yìí, ọdún ayọ̀ ni yóò jẹ́ fún yín, yóò jẹ́ fún mi. Ọdún àlùbáríkà. Ọdún téèyàn ó kọ́lé. Ẹni tí ò nílé yóò kọ́lé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹni tó ti nílé náà, iná ò ní jó. Ẹni tí ò tí ì bímọ á rọ́mọ gbéjó. Ẹni tó lóyún sínú á gbóhùn ìyá, á gbóhùn ọmọ. Bàbá ọmọ náà ò ní ya odi. Ọdún yìí wá yàgò fún wa. Ọdún yìí tá a fẹ́ bọ́ sí yìí, onílé kókó mọ́ wà, á tù wá lára. Níta bá dáwọ́lé, á yọrí sí rere. Níta bá béèrè lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀ pátápátá lọ Elédùmarè yóò ṣe fún wa. Ẹ má gbàgbé àti subscribe, ẹ jọ̀ọ́. Ẹ tẹ́ ti subscribe, a bẹ̀ yín ni.
Orúkọ mi ò yípadà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Abiz Abolade. Ire o.